lẹ́yìn tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ bàbá Lérè Ṣítù nílẹ̀ Ìbàdàn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ ìrírí wọn ìbáṣepọ̀ wọn àjọṣepọ̀ wọn nípa gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀rẹ́ mẹ̀kúnnù nílẹ̀ Ìbàdàn Alhaji Oríyọmí Hamzat tí ó ní iléeṣẹ́ rédíò Àgídìgbo ó ní oríṣiríṣi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ni wọ́n bá bàbá Lérè Ṣítù ni wọ́n bá kàánú wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ kọ̀pẹ́ rẹ̀ tí fídíò yìí jáde tó bẹ̀rẹ̀ sí í já rìnrìn lórí ẹ̀rọ ayélujára ńlá bá gbọ́ pé gbajúgbajà wòlíì Ọlọ́run ni wọ́n bá pe bàbá Lérè Ṣítù wípé ọ̀yá o ẹ wá gba mọ́tò tuntun nẹ́nẹ́ bàbá wòlíì àìkórè wọ́n bá fi mọ́tò tuntun wọ́n bá fi ta bàbá Ṣítù Lérè Ṣítù wọ́n fi ta lọ́rẹ ọ̀dà kí wá ní bàbá Lérè Ṣítù kí ni wọ́n wí kí ni wọ́n sọ nípa Alhaji Oríyọmí Hamzat tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í bá bàbá Lérè Ṣítù káàánú pé kò yẹ kó rí bẹ́ẹ̀ eléyìí ti pọ̀ jù kí ló dé kí ni bàbá Lérè Ṣítù sọ nípa Alhaji Oríyọmí Hamzat mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kí n mú wá fún yín kájọ wò ó kájọ gbọ́ kọ́rọ̀ kó lè bá àyè wá o lẹ́yìn tí wọ́n ti fi mọ́tò tuntun ta bàbá Lérè Ṣítù lọ́rẹ kí làwọn èèyàn wí kí làwọn èèyàn sọ á mú wá fún yín tájọ wò tájọ gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Lérè Ṣítù tí wọ́n sọ nípa Alhaji Oríyọmí tó wá dìran tó. nǹkan àkọ́kọ́ tí mo rántí ni pé ọ̀tọ̀ níbi tí wọ́n gbé Oríyọmí Hamzat lọ nígbà tó wá ṣe industrial attachment ní BCOS mo wá lérò pé Oríyọmí ó fi mú fínlẹ̀ wípé ta ló lè gbọ́n òun yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó dá òun lẹ́kọ̀ọ́ tí tálẹ́ǹtì òun ó fi lè jáde ibi tí wọ́n gbé e lọ Oríyọmí sá kúrò ńbẹ̀ ó lẹ́yìn Lérè Ṣítù lòun fẹ́ wà àjọ máa ń jẹun ọlọ́wọ́ ọ̀tún mi ni Oríyọmí Hamzat ní ọ̀pọ̀lọpọ̀ gbà owó máa ń wà lọ́wọ́ rẹ̀ àti assistant mi kan Saheed Adédàpọ̀ bá lọ jẹun ní kàntín báyìí ó kéré jù èèyàn 2 máa tẹ̀lé mi mo fẹ́ràn Oríyọmí dọ̀la ṣùgbọ́n Oríyọmí ò fẹ́ràn mi ẹ jẹ́ á sọ òtítọ́ kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀ kí ni ọ̀rọ̀ la fi ń jẹun Délé mo fẹ́ràn Oríyọmí ò fẹ́ràn mi kò pè mí lé nìyẹn Ọlọ́run tó fún èmi náà ní ògo ńlá ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sin pẹ̀lú bàbá àbí ìyá ẹ̀ tó kú ó wá di pé kíkálukú máa gun apá káàkiri kó rí wa kó ṣe bí ẹni tí ò rí wa kò sí wàhálà kankan. nǹkan tẹ́ ń sọ ìyẹn má bínú sà mi ní fẹ́ gbà pẹ̀lú yín ìdí ni pé ní 2019 they retire ní BCOS. bẹ́ẹ̀ni. mo gbọ́ àwọn tó dẹ̀ sọ fún mi ò sí ní event yẹn mo gbọ́ pé Oríyọmí Hamzat ló sponsor retirement yín mo ti ẹ̀ gbọ́ pé Oríyọmí promise yín ní mọ́tò kan lẹ́yìn ìgbà yẹn ẹ tún ṣiṣẹ́ ní Àgídìgbo FM tí mo dẹ̀ mọ̀ pé a kò bọ́fẹ̀ dé sọ ẹ̀ lè sọ wípé ẹ̀yin lè fẹ́ràn Oríyọmí Hamzat Oríyọmí ò fẹ́ràn yín bóyá tí tó bá ní nǹkan bí tó ń bí yín nú ẹ lè wá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ máa pera yín bàbá sọmọ lẹ́jọ́ jẹ́. ẹ kú làákàyè ṣe rí ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé yìí mi lè rí òjò kí n máa pè ní àìná kì í ṣe òtítọ́ pé Oríyọmí Hamzat ló sponsor ìfẹ̀yìntì mi lọ́dún 2019 mo dẹ̀ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ gan nínú àkáǹtì mi nígbà yẹn millions wà ń bẹ lẹ́nu iṣẹ́ tá à ń ṣe yìí náà millions wà ń bẹ ọkàn mi dẹ̀ balẹ̀ pé
nígbà tí n bá fi ná owó yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀mí mi ó lọ sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí mo yàn láàyò. Tèmi yé mi fá, kì í ṣe òótọ́ o wípé Oríyọmí òun ló ṣe onígbọ̀wọ́ retirement program ayẹyẹ ìfẹ̀yìntì baba ńlá arọ ni kò sí ohun tó jọ. But bí òjò òótọ́ support máa wá bí látọ̀dọ̀ ọmọ sí bàbá àbí látọ̀dọ̀. Kò sí support. Ṣe rí lórí ọ̀rọ̀ Oríyọmí, mo rántí ìgbà tí Àgídìgbo 88.7 FM tó fẹ́ bẹ̀rẹ̀. Ìgbà yẹn èmi ló fi ṣe father of the day. Mo dẹ̀ gbìyànjú láti wà ń bẹ̀ láti honor wọn bí gómìnà ṣe wá everything nǹkankan. Role tí mo play mi ò sọ̀rọ̀ ń bẹ̀ lọ́jọ́ ìwọ̀n pè mí kékeré nìyẹn. Nígbà tá dẹ̀ ṣe program tán kẹ́lẹ́ mọ̀ bí mi ṣe nífẹ̀ẹ́ Oríyọmí tó, ìkànnú àwọn ọmọ mi tí mo lérò pé ó ti ń kíyèsí bí mo ṣe ń gbésẹ̀ nínú iṣẹ́ yìí, mo fà á lọ́wọ́ lọ́jọ́ yẹn ipò Oríyọmí pè mí as father of the day níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ Àgídìgbo 88.7 FM adẹjọ́ lọ. Nígbà tójú rẹ̀ wálẹ̀ tán mo fa ọmọ mi lé Oríyọmí lọ́wọ́ pé this is another broadcaster in making o, ẹ máa gbádùn rẹ̀. Ọmọdé ń ṣiṣẹ́ dìsìn. Mo dẹ̀ yẹn fún yín lẹ́ẹ̀kan wípé nígbà tí Oríyọmí sọ pé ọ̀gá ẹ wá mú 2-hour program bí báyìí tí mo ní ẹ jẹ́ ká ṣèdánilẹ́kọ̀ọ́ kí àwọn ọmọ rẹ tó pọ̀ lẹ́yìn rẹ̀ yẹn náà kán tiẹ̀ lé wọn tó ń jẹ́ iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ̀yin náà sì mọ̀ pé rédíò pọ̀ ní ìsìn, káwọn ọmọ rẹ̀ má bàa ṣe àṣìṣe. Adẹ̀jọ finú wénú wípé kí n lọ ṣe training fún wọn. Mo dẹ̀ ṣe training fún wọn ọjọ́ 3 látàárọ̀ títí dọwọ́ ìrọ̀lẹ́ la fi ṣe program yẹn nígbà yẹn. Síbẹ̀ náà Oríyọmí ò jẹ́ kí n gbádùn. Nígbà tí ó ń dà mí láàmú pé kí wọ́n mú gbé program lọ síbẹ̀. Ṣùgbọ́n tí mo kíyèsí iná ni wípé program tá ṣe fọ́dún kan àárí àpẹẹrẹ ògbẹ́dẹ̀ ń gbẹ wá àrómi. Àwọn àgbà ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo dá bí ọgbọ́n. Kí ló ṣẹlẹ̀? Ṣé Oríyọmí Hamzat gbàgbé wa sí rédíò yìí ni? Kò tí ẹ lè ra bottled water bí eléyìí kó sọ pé bọ́gá mi bá dé ẹgbẹ́ fún o. Ó yẹ kéèyàn máa sòótọ́. Nígbà tá bẹ̀rẹ̀ program yẹn, èmi gan mo sọ fún Oríyọmí pé èmi àti ìyàwó mi lájọ máa jẹ́ àlejò. Mo wá ní okay o, wọ́n náà kúkú mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ ètò yìí láti OYO. Ìwọ wá jẹ́ program anchor fún wa lọ́jọ́ yẹn l'Àgídìgbo. That was the first edition, the first episode of the program. Èmi àti ìyàwó mi, Oge Ọlọ́gàn, àwa lálejò lọ́jọ́ yẹn. Wọ́n fún wa ní ẹ̀bùn bíi mélòó kan. Wọ́n tún promises á fún yín ní data fóṣù 3 nǹkankan. Àgbọ́n. Ibi tó wá ṣe pàtàkì jùlọ ni wípé báwo la ṣe máa ṣiṣẹ́ ọdún kan pé ẹ sì mọ̀ pé epo wọ́n gan nígbà yẹn, epo wọ́n ní ìsìn owó ẹ̀ ló wọ́n. A dẹ̀ tún máa ń rísíkì ayé wa, ìgbésí ayé wa. Nígbà bá jáde lóru, a máa gbé àwọn ọmọ lọ sí ọ̀nà tó jì, káwa tó máa lọ sọ́nà ọ̀mí. Kọ́lọ́run kó ṣàánú wa ni, Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Kò wá sí ọjọ́ kan tẹ́ sọ pé òkè o, omi bottled water rẹ̀ ẹ fọ́gá mi tó bá dé o. A dẹ̀ ṣiṣẹ́ fún odidi ọdún kan. Kóríyọmí tiẹ̀ wá rántí wípé ọ̀gá mi gbogbo àtà wà ní OYO. Ẹjá lọ jiyàn jàre ká mú nǹkan lé, ó ti gbàgbé gbogbo eléyìí. Mo ṣiṣẹ́ fọ́dún kan, ó tiẹ̀ lè rán ẹnìkan sí mi pé bá ń fọ́gá mi. Ó sì tìmí. Nígbà tí ó pé ọdún kan, àwọn ọ̀rẹ́ mi tá jọ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, Wálé Sàlámì, Rẹ̀mí Babájídé, àfi bí ìgbà kan ti ṣèpàdé lẹ́yìn mi, ọ̀gá ẹjá sòótọ́ ọ̀rọ̀ ó ti pé ọdún kan báyìí. Kí ló dé tẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ ń dá owó Oríyọmí ná? Mo ní ẹ má gbèsè o. Láti ìgbà tá a ti dé station mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ Oríyọmí, wọ́n láwọn ò believe ẹ̀. Wọ́n á kàn sáfẹ́ sọ fún yín ni pé èmi Wálé Sàlámì, Rẹ̀mí Babájídé àṣepọ̀ pẹ̀lú yín mọ́.
nígbàtí ó pé ọdún kan tá a lò lórí program yìí wọ́n bá lọ ṣẹ́mọ̀ ó ní bí àgbàlagbà ṣe máa ń ṣe nǹkan tójú òkè finiti mo wá rántí ọmọ mi pé tèmi náà bá wá sọ pé lẹ́yìn ọdún kan lóòótọ́ wọn ò fún wa ń kọ́bọ̀ wọn ò fún wa ń bottled water wọn ò fún wa ń kóòkì kí wá bínú kúrò báyẹn mo wá wò lọ́kàrà mi pé ẹ jẹ́ kí n lo oṣù 4 sí mo dẹ̀ ti gbìyànjú eléyìí tí mò ń sọ fún yín yìí Àgbàlẹ́tù Oríyọmí Hamzat gan ò mọ̀ tó bá sọ fún ó máa mọ̀ mo ti gbìyànjú pé kájọ sọ̀rọ̀ Oríyọmí á wò mí nínú CCTV nínú ọ́fíìsì ẹ̀ kò ní jẹ́ kí n wọlé lóòótọ́ oh God máa lè dàgbà tó báyìí kí n máa parọ́ mo wá sọ fún receptionist pé lọ sọ fún ọ̀gá rẹ wípé èmi Lérè Ṣítù mo fẹ́ rí ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì gbà ó dẹ̀ ránṣẹ́ sí mi ó ní iṣẹ́ kan tó jẹmọ́ gómìnà làwọn ń ṣe lọ́wọ́ òun ò lè rí mi o inú mi bàjẹ́ lọ́jọ́ yẹn ìgbà yẹn mo wá tún plan mo ṣàtò mo gbé ọpọlọ gbóná ìpè tọ́rọ̀ bá dà báyìí ibi gẹ̀rẹ̀jẹ̀ là á bá gbàlagbà àgbàlagbà ò tún ní dọmọdé mọ́ ọmọdé ni ó yà dá àgbàlagbà mo wá pinnu lọ́kàn ara mi wípé ohun tí àgbàlagbà fi ju ọmọdé lọ Yorùbá ní àìfihàn nígbà míì èyàn lè fi hàn ọmọdé ṣùgbọ́n kò ní fi lé lọ́wọ́ ìgbà yẹn ni mo wá pinnu pé Oríyọmí ó ti yá gbàgbé mo wá pinnu pé àwa tá a jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe ni mo ṣe lọ́jọ́ yẹn. Kí lẹ ṣe? Nǹkan tí mo ṣe ni wípé nígbà mo ti gbìdánwò kò mọ tí mo fẹ́ bá ń sọ o sì lóòfẹ́ rí mi yànyàn imí ẹran nídìí èèyàn mo bá pinnu pé ẹni tó bá ní ìrírí nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ orí afẹ́fẹ́ ni màá ti resign ńgbà tí mi ò kúkú ńgbà mo ń ṣiṣẹ́ náà kọ́bọ̀ ò jáde ó dẹ̀ lè bá mi sọ̀rọ̀ ìtùnú pé ọ̀gá bóyá à ń struggle ni kò sówó nǹkan kan ò bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ délé o Àgbàlẹ́tù gbólóhùn àgbà ni mo lò lọ́jọ́ yẹn lórí afẹ́fẹ́ mo ní ẹ̀yin èèyàn wa òní ló pé ọdún kan àti oṣù 4 tá ti ń fi òbèlè tukọ̀ lórí ètò wa yìí Lágbo Ìfẹ́ Splash mo dẹ̀ sọ lọ bẹ́ẹ̀ mo ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ẹ̀yin olùgbọ́ mi tẹ́ fètò wa ṣeré pé láti ọjọ́ 7 lọ ẹ̀ nílé láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò yìí mọ́ mo ní ẹ̀yin èèyàn mẹ̀sọ̀ tó ní làákàyè ẹ máa wò pé Lérè Ṣítù yìí pariwo èèyàn jẹ́jẹ́ sùúrù ní tìgbín ló jẹ́ kí ló wá dé tó fi sọ pé ẹni gbúrò àwọn mọ́ ní ọjọ́ 7 ti kú kọ́ tàrùn kọ́ mo wá ní ìwọ ni kí àgbàlagbà kó máa gbára rẹ̀ yílẹ̀ nínú ìhòhò ọmọlúàbí kó má rí aṣọ ìnura nu yẹ̀pẹ̀ rẹ̀ kúrò lára ṣẹ́rípòwé ìjìnlẹ̀ ọ̀rọ̀ nu wípé láti ọjọ́ 7 òní lọ ẹ má retí mi ní rédíò yìí mọ́ fún prógrámù yìí kìí ṣe ti kú o kìí ṣe ti àrùn. Ìgbà tí ọmọ yín gbọ́ kí ni. Now bá ṣe lọ nìyẹn àwọn ọmọ IT nǹkan kan àwọn tó ń kọ́ṣẹ́ mo gbé wọn lọ sílé kálukú wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn lẹ́yìn 1 year 4 months tó san 1 naira fún wa títí di mo I was talking about October 31 2023 no sorry November ni mo dẹ̀ sign off ní ọjọ́ yẹn tí Oríyọmí Hamzat tó bá máa wá bẹ̀ mí lọ́la lókù kò yọjú sí mi rí lẹ́yìn ohun tó ṣẹlẹ̀ yẹn ẹ sọ̀rọ̀ láti gbà yẹn láyé mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ àwọn kan máa pè mí pé ọ̀gá Oríyọmí àwọn ní nọ́mbà wọn ní ẹ lọ bá títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí ni bá a lè tó bẹ́ẹ̀ ilé ayé fúngbà díẹ̀ nífa ó mọ̀ pé ó ṣàṣe má ṣe lórí ẹni tó ń pè lọ́gàá rẹ̀ ó wá lè wá ọ̀gá rẹ̀ wá sí ọ́fíìsì ohun tó ṣẹlẹ̀ yẹn má bínú o ṣe mọ̀ pé mo gbàgbé ni nǹkan kò ṣe nǹkan kan ṣùgbọ́n tó di ó létí ta fún máàkì ni pé gbogbo ìgbà tí n bá fẹ́ sọjọ́ ìbí jíngù ó máa pariwo ni. But
ẹ ti gba mọ́tò rí náà nígbà retirement yín. Mọ́tò yes. Mọ́tò. Yes. Announcement mọ́tò wà pé wọ́n máa pààrọ̀ mọ́tò fún yín. Ó ṣèlérí ni kò múṣẹ. Mi lè parọ́ fún ẹ délé. Òun ló sọ pẹ̀lú microphone wípé mọ́tò tọ́gá òun gbé jáde kúrò ní BCOS òun ló máa rà mí fún. Kò ṣẹlẹ̀, mi gbọ́dọ̀ parọ́ pẹ̀lú ọjọ́ orí mi báyìí, mi gbọ́dọ̀ parọ́. Ọ̀rọ̀ pọ̀ náà òwe kọ́bọ̀. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tẹ́ ẹ ti rí tá a mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ọ̀rọ̀ tí bàbá Lérèsítù sọ rèé o. Ohun tí wọ́n wí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Délé Adéyanjú Àgbàlẹ́tù tí ó ṣe fún wọn. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà o, á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Lára àwọn tí wọ́n ti fi èrò àti òye tí wọ́n ṣọwọ́ lórí ọ̀rọ̀ tí bàbá Lérèsítù sọ nípa gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tí òun náà gbégbá òṣèlú láti dúpọ̀ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú Accord Party, Alhaji Oríyọmí Hamzat. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, Ọlámilékan Àlàó wọ́n ní ẹ̀rín sì ń pa mí. This is politics. Ọláwálé Ọládẹ̀jọ àwọn ní ẹ jẹ́ ká ṣe rere nítorí ọ̀la. Ọlọ́run á kọ́ gbogbo wa mọ̀ ṣe o. Ènìyàn gbókèrè níyì sísún mọ́ni làámọ̀ sí ẹni. Mọ́kànjúọlá Simbihat àwọn ní ẹ múra sí i, ẹ ò lè ti Oríyọmí ṣubú o. Ẹ̀dá ń retí ẹlẹ́yà, ibo lẹ fi tòlúwa sí. Ẹni tí Ọlọ́run bá rán sí ni ló máa ń ṣe ni lóore. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nìkan nìyẹn o. Abọ́sẹ̀dé Abigail àwọn ní ó lágbára o, òṣèlú sá ẹnu tí wọ́n kọnu. Abdulaziz Sarah àwọn ní wàláì tàláì, I disagree with what this old man is talking about. You just want to blackmail Oríyọmí. Àgbàlagbà nìyẹn o, ẹ sì bẹ̀rù ọjọ́ àti sùn. Rafiu Muhammed àwọn ní we are in the politics season, kò jọ mí lójú. Okay. Adédìran Ismail àwọn ní it is politics o'clock. Oríyọmí Hamzat, we are on your mandate, we stand with you 100%. Okay. Ajibade Azeez wọ́n ní everyone should fear God o. Kọ́láwọlé Gbénga àwọn ní can you see now, that is life. Oríyọmí. Ọlálérè Kenny wọ́n ní dádì ọ̀rẹ́ mi, ẹ má bínú sir, this man has always been a very calm and responsible man from way back. Kí ló wá dé nísinsìnyí? Kọ́láwọlé Gbénga wọ́n ní can you see now, this is very bad. Owólabí Azeez wọ́n ní this man is devil person because he is in come out before it is because Oríyọmí came out for governor àbí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ gírámà wọn nìyẹn. Nurudeen Sakaria Kọ́láwọlé wọ́n ní Àgbàlẹ́tù o sì ní ibi ṣé o sì níbì kan rè láyé rẹ báyìí. Adébáyọ̀ Mariam wọ́n ní dádì ẹ má bínú o, gbogbo nǹkan tẹ́ ẹ sọ la gbọ́, àmọ́ ṣé pé Alhaji Oríyọmí sí àkíyèsí tí kò bá, ṣùgbọ́n ẹ ṣe pé kẹ́ ẹ búra lórí gbogbo nǹkan tí ẹ sọ nípa Alhaji Oríyọmí yìí. Bọ́ládé Taofik wọ́n ní ó dìpù gan-an o, ó sì lágbára. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n ṣọwọ́ lẹ́yìn tí fídíò yẹn bẹ̀rẹ̀ sí já rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó tẹ̀ wá lọ́wọ́.
ẹ jẹ́ ká mẹ́rọ àti ìwòye ti yín láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Mọ́tò tí wòlíì àìkórè tàbí àìkọ́rè tí wọ́n fi ránṣẹ́ sí Alhaji Lérè Shittu àbí bàbá Lérè Shittu òun náà ni ẹ̀rí tí a mú wá fún yín yẹn òun náà lẹ́ ń wò yẹn. Kódà Délé Adéyanjú Àgbàlẹ́tù òun gan kọ́ sójú òpó ayélujára rẹ̀ ó ní veteran broadcaster Lérè Shittu had just received a generous gift, a Toyota Camry from Prophet Reuben Àìkọ́rè of Select Gospel. The surprise gesture comes shortly after his viral interview on Àgbàlẹ́tù TV with Délé Adéyanjú, which sparked widespread reactions and conversations, a moment of recognition, honor, and appreciation for years of impact in the media space. More details coming soon. Gẹ́gẹ́ bí Bámidélé Adéyanjú bó ṣe kọ ìyá Àgbàlẹ́tù sójú òpó Facebook rẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ yìí lágbára o. Mo sọ fún yín tẹ́ bá gbà pé tẹ́ bá rántí pé Season Film ó lọ́rọ̀ òṣèlú ilẹ̀ Ìbàdàn kò tí ì sí ẹni tó lè sọ yìí pé ibi tí ọ̀rọ̀ yìí tí ó wò sí rèé ní ọdún 2027. Kọ́bẹ̀ Èdùmàrè kó fi sọ rẹ̀ sọ wa o, kó dàbò rẹ̀ bò wá, kó jẹ́ kẹ́mi wa kó máa bẹ ká sì wà láyé ká wà láàyè àti ní àlàáfíà ara. Ó lágbára o. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa, kẹ́ ẹ máa follow kàn nìyí, kẹ́ ẹ like fídíò yìí, kẹ́ ẹ sì bá ní pín. Ẹ bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín, kí ẹ sì lọ tan notification bell kó lè bá a rọrùn fún yín láti máa wò wá lóòrèkóòrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọrírì yín.